ẹ̀yin tèmi aláyọ̀ ṣàlàáfíà lẹ́wà ọwọ́ déré ló bọ́ sí. Thank you so much, mo appreciate yín always. Gbogbo ẹ̀yin tí ẹ kàn sí upon by two one way or to the other, I say thank you, may God bless you. Thank you, thank you, thank you. Wọ́n ní ẹni tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ ó dàbí ọlọ́ṣà tó kóyàn lẹ́rù lọ ni. Èmi appreciate yín, thank you so much. Lórí tèmi, ìjẹ́ ọmọ lo condom, ìjẹ́ ìwọ tó ń wò mí, ìjẹ́ o mọ rọ́bà dáàbòbò lò, ìwọ ọkùnrin ní ẹni, ìwọ obìnrin ní ẹni, ìjẹ́ ẹ mọ́ lo rọ́bà dáàbòbò. Èmi ó sòtọ̀ o kó tó di pé mo lọ to the topic of today gangan. Ṣé ẹ rí mi on point? Èmi ò mọ bí wọ́n ṣe ń lo rọ́bà dáàbòbò. Ẹ dákun, mi fẹ́ hypocrite kó tó di pé ẹ conclude, ẹ farabalẹ̀ gbọ́rọ̀ mi ná. Èmi ò mọ bí wọ́n ṣe ń lo rọ́bà dáàbòbò torí èmi nígbàgbọ́ pé skin to skin òun ló dùn jù. Yes, skin to skin òun ló dùn jù. Nítorí ẹ̀ lèmi ò fi ṣèṣekúṣe o. Èmi fi dúró lọ́wọ́ ọyọ kan nìkan ṣoṣo tọ́lọ̀ ń jogún fún mi. Tó yé yín, èmi ò fi ṣe káàkiri. Ọyọ kan tọ́lọ̀ ń sì jogún fún mi náà, òun náà ò ṣe káàkiri. Yes, ẹni báwo mo ṣe mọ̀, mo mọ̀ náà ni. Torí àmọ́ rọ́bà dáàbòbò lò. Ìwọ tó bá ti mọ rọ́bà dáàbòbò lò, jòkó sọ́wọ́ ọyọ kan tọ́lọ̀ ń fún ìyàwó rẹ àbí ọkọ rẹ. Nítorí mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Mẹ́wàá ń ṣẹlẹ̀. Ṣé rí tí Ọlọ́run bá fún lórí ọ̀fẹ́ tẹ́ ẹ ní ojú inú, ẹ̀rù ó bà yín ẹ̀ ní mọ́ jáde pẹ̀lú oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀. Pẹ̀lú ojú tó bá yẹ pé ẹ ní ojú méjì ni. Èmi náà ò nójú méjì o, só yé yín, according to àwọn bàbá wa. Okay, lórí ọ̀rọ̀ títí so before kí n tó mọ ẹnu báyìí tí mo fẹ́ sọ ń sìn, ẹ jẹ́ sọ ìdí fídíò yìí. Ẹ̀yin náà rí title, ṣé Davido pẹ̀lú gbogbo oríṣiríṣi baby mama tó ń lọ bí 7-8 ó ti show pé Davido mọ rọ́bà dáàbòbò lò nìyẹn, àbí? Ó ti show pé kò mọ rọ́bà dáàbòbò lò. Like seriously, oyún là ń rí what of àwọn àìsàn tó gbógun. So Davido àtàwọn baby mamas ẹ̀ àwọn ò bọ́dà nípa yẹn, àbí wọn ò bọ́dà nípa yẹn. So tí Davido bá lo rọ́bà dáàbòbò, àwọn obìnrin yẹn náà àwọn náà lè béèrè rọ́bà dáàbòbò. Ta ló ń parọ́ fúrọ́? Ṣé Davido ni ọ̀dẹ̀ ni tó ń fún wọn lóyún káàkiri tó ń bá wọn sùn káàkiri láìsí rọ́bà dáàbòbò, àbí àwọn obìnrin yẹn lọ̀dẹ̀? Àwọn obìnrin yẹn àwọn ni wọ́n fi pé like to them now àwọn secure life ara wọn nìyẹn o. Àwọn fẹ́ lóyún fún Adélékè, àwọn fẹ́ fún unborn baby wọn ní orúkọ, àwọn ti di Ọlọ́run tí wọ́n ń design bí future ara wọn ó ṣe rí. Wọ́n ń tanra wọn. Ṣé ẹ rí irú gbogbo ọkùnrin tó wà nírú position Davido tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ káàkiri pẹ̀lú obìnrin, wọ́n mọ nǹkan tí wọ́n ṣe o. Wọ́n mọ nǹkan, read my lips, wọ́n mọ nǹkan tí wọ́n ṣe. Gbogbo irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ wọ́n mọ nǹkan tí wọ́n ṣe. Ẹ̀yin ẹ wo àwọn bàbá wa tipẹ́tipẹ́ tí wọ́n máa ń wà lọ́wọ́ wọn yẹn. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa ń fẹ́ràn obìnrin. Ṣé ká wá sọ wípé àwọn obìnrin ní kòkó lómi tútù wọn? Kòkó lómi tútù ká dá àwọn obìnrin ni. Ṣé ẹ rí àwọn obìnrin àjídèwe òun náà ni wọ́n jẹ́ fún àwọn ọkùnrin tó mọrú rẹ̀ ṣe. Àjídèwe tí wọ́n mọ yípadà, obìnrin àjídèwe ni. Irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ ọ́ sí, tí wọ́n mọwọ́ yẹn yípadà, tó yé yín, irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ gbó. Èmi ò sọ wípé òun ni Davido ṣe o, ṣó yé yín bẹ́ẹ̀ yẹn. Bet ẹ̀yin ẹ wò ó, ṣáà sọ wípé Davido mọ rọ́bà dáàbòbò lò ní. Ṣáà sọ pé kò mọ̀ ọ́ lò ní. Àwọn fi pé Davido yọ̀dẹ̀, àwọn ó gèzè tara wọn nígbà tí wọ́n bá ń ṣe ovulation. Wọ́n wà lọ làálẹ̀ fún Davido kó náàkì wọn. Wọ́n fi pé Davido ọ̀dẹ̀ ni, ó fẹ́ràn obìnrin.
everything skẹ́ẹ̀tì sáà ti páàkì ẹ̀ gangan sáà ti ní figure 80 kó mú bèrè zia kó fi fóòmù páàkì ẹ̀. Davido mọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ, ó ní kẹ́ ẹ làálẹ̀. Ẹ̀yin náà wàá gbé wá ńgbà tẹ́ ẹ̀ ṣe revolution ẹ̀ wàá lóyún ẹ̀ dẹ̀ ń secure life. Kò séèyàn kankan tó ń secure life tó bá ṣe Ọlọ́run. Davido kì í ṣọ̀dẹ̀ o. Gbogbo òbí abiyamọ tẹ́ ń gbọ́ mi, Davido kì í ṣọ̀dẹ̀. Àwọn ọmọ yín ni kẹ́ ẹ bá sọ̀rọ̀. Davido kì í ṣọ̀dẹ̀. Ó dẹ̀ mọ̀ pé ó yẹ kó mọ lo rọ́bà dáàbòbò, but he chose not to use most of the time. Ọ̀rọ̀ náà ó yí ọmọ tó ń sunkún, ó dẹ̀ yé ìyá ẹ̀ tó ń rẹ̀. Yes, Davido tó ń kí àwọn ọmọ yẹn mọ́lẹ̀ tó lo rọ́bà dáàbòbò, ó yé. So gbogbo ẹ̀yin tẹ́ ń bu, ẹ má bu o, ẹ má bu. Ẹ̀yin ni kẹ́ ẹ search nínú brain yín pé kí ló dé tó fi rí bẹ́ẹ̀. Ẹ kọ́ ọmọ yín kó lè bá fún yín nísinmi. Ẹ má fi só kékeré, ẹ má fi bàdí jẹ́. Ẹ má fi só kékeré, ẹ má fi bàdí jẹ́. Èló náà ni, èló ni, èló ni tẹ́wàá changer. Èló ni tẹ́wàá changer. Èló ni. Èmi àwọn ọlọ́gbọ́n ni mò ń bá sọ̀rọ̀. Mi ò bá àwọn tí wọ́n san yamayama mi bá yín sọ̀rọ̀. So yín ẹ jòkólẹ̀ kẹ́ ẹ rò ó. So like so nìkan náà ọkùnrin ni. Baby mama lọ bí 6 méje. And ẹ̀yin obìnrin yìí dẹ̀ mọ̀ pé àwọn most of these baby mamas kò fẹ́ wọn. Èyí tí ó dàbí pé ó fẹ́, bó fẹ́ bí ò fẹ́, we are not too sure. Ẹ̀yin kan wá ẹ wá fẹ́ máa bú pé kíní kan control. Ẹ̀yin gangan lẹ mọ̀ kan tẹ́ ń rò. Ẹ̀yin tẹ́ ń bu lẹ mọ̀, ó ń mọ nǹkan tó ń ṣe. Kí ló dé tó fi kọ music assurance. Gbogbo lyrics wọn ń sìn ó ní meaning. Assurance ni ẹ̀yin obìnrin, assurance ni yín. Àjídèwé, kí n mọ̀ sọ jù bẹ́ẹ̀ lọ, àjídèwé ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin. Ẹ làálẹ̀, kò sí rọ́bà dáàbòbò, wọ́n gé fún yín gẹ̀gẹ̀gẹ̀ oyún dé. Assurance. Bẹ́tẹ̀ tẹ́ bá ní ká wò ó, ẹ jẹ́ ká wò ó. Àwọn obìnrin yóò dàbí pé they are doing well on their own, isn't it? Or otherwise, or owó Davido ni wọ́n lò. Àwọn obìnrin yìí ẹ jẹ́ ká bèrè, ẹ jẹ́ ká search. Gbogbo àwọn obìnrin yìí, even kò kí ẹ̀ kí ń ṣe Davido nìkan. Àwọn obìnrin míì náà tó jẹ́ pé they are like that, tó jẹ́ pé baby mamas ni wọ́n, tí wọ́n secure life wọn. Have they been able to do something good on their own? Seriously? Ẹ jẹ́ ká mo fún yín last assignment yẹn. Ẹ̀yin náà ẹ lọ bìnchìké. Ẹ lọ bèrè ni mo sọ yẹn. Ẹ lọ bìnchìké. So láàrin èmi àti ẹ, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́ rọ́bà dáàbòbò lò, àrùn wà ń tà. Skin to skin, ó dùn lóòótọ́. Àmọ́ ayé tá a wà ń sìn, ó yẹ ká lọ kọ́ ọ. Ó yẹ ká lọ kọ́ ọ. Ìwọ tó bá ti mọ̀ pé ò lè dúró ti pátínà kan, ẹ lọ kọ́ ọ. Ẹ lọ kọ́ ọ. Ẹ lọ kọ́ ọ. Gbogbo dídán kọ́ ni wúrà. Kí lẹ́yìn tí mo sọ? Gbogbo dídán kọ́ ni wúrà. Gbogbo dídán kọ́ ni wúrà. Gbogbo dídán báyìí, òun kọ́ ni wúrà. Ẹ bá rí èèyàn tó ń ṣojú lẹ́wùlẹ́wùlẹ́wù tó ń sojú bí ẹni pé kò dá kan mọ̀, ẹ ṣọ́ra. Kí ni mo sọ? Ẹ ṣọ́ra. This is on point by 2, using my words for others. Ẹ má bu Davido mọ́ o. Ẹ̀yin ni kẹ́ ẹ check ara yín, kẹ́ ẹ ronú ara yín pé kí ló ń ṣẹlẹ̀, ó ṣe rí báyìí. Bye for now.